إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلوات ربي وسلامه عليه. فإن شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أما بعد، أقول لكم الله سبحانه وتعالى أبتي أدعو قفونا أبتي تنشي وصبح في أولي وصوة. الله سبحانه وتعالى كيود بانجا سنوة أتيتي أتيكي سيئة تيتات ماكي ولكن حي القيوم. Ọ̀pọ̀lọpọ̀ wa ní ṣe àlékún kí a ti ìgbẹ̀ fún ọlọ́bà Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀jẹ̀ sí pé òun náà ni wọ́n rántí wa kó máa jẹ́ ìṣẹ́ fún gbogbo wa, kó sì máa jẹ́ àríkọ́ṣe ara fún wa. Ọlọ́run bá ní ṣàlékún kí ànábì, bá ní ṣàlékún ọlá rẹ̀, wá bá ní kẹ́ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ nínú àwọn sàhábà ni àtàwọn ará ilé àti àtàwọn tàbíìn àtàwọn tó tún máa tẹ̀lé wọn àtàwọn náà tó bẹ̀rẹ̀ kẹ́yà rẹ̀. Eléyìí ni ìtẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a gbìlé fúnra wa tí a tún ṣàlàyé tírà Umdatul Ahkam. Àti bá àlàyé tírà náà dé àdísì ẹlẹ́ẹ̀kẹsàn-án àti ẹsẹ̀ ìpele náà ni a ti gbé àlàyé náà ní àárọ̀ yìí pẹ̀lú gbogbo Ọlọ́run subhanahu wa ta'ala. Àti bá àlàyé náà lórí àdísì ẹlẹ́ẹ̀kẹsàn-án léyìí tí wọ́n ti pé gbogbo ẹ̀ náà ṣe ń ṣàlàyé fúnra wa bí àwọn ènìyàn ṣe ṣe ìmọ́ra àti àwọn nǹkan tó tọ́ níbi ìmọ́ra. Torí àwọn àhàdíìsì yìí gbogbo ẹ̀ náà wọnú ara wọn ní ọlọ́kan òjọ̀kan ni, ṣùgbọ́n látàrí bí ìmọ́ra ṣe ṣe pàtàkì tí ó yẹ sí pé òun náà ní ojú ọ̀nà tí yóò gbà wọlé síbi ìrun, bí wọ́n ṣe ṣe pàtàkì tó ló jẹ́ sí pé nínú nǹkan tó pọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kọ́kọ́ túwò nínú iṣẹ́ wa òun náà nìrun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti jẹ́ sí pé àwọn ìrun táwa rí náà rí ó ní àwọn ojú ọ̀nà tí yẹn á gbà wọlé kí ìrun tó ti lẹ́wà fíà. Lára ojú ọ̀nà tí yẹn á gbà wọlé tó jẹ́ nínú àwọn òkú pàtàkì òun náà ni àtọ̀hárọ̀, òun náà ni ìmọ́ra. Sọ àwọn àdísì tá a ti ṣàlàyé fún wa látijọ́ ìpínlẹ̀ ẹ̀ sì ń tọ́ka lórí ìmọ́ra náà ni. Bó ti yẹ sí pé nínú rẹ̀ a tún máa ń rí àwọn ẹ̀kọ́ míì kan tó yàtọ̀ sí ọ̀rọ̀ ìmọ́ra. Hadith ẹlẹ́kẹ̀ẹ́sán iná wa báyìí tó jẹ́ látọ̀dọ̀ ìyá wa nínú àwọn ìyá olóríire tí wọ́n jẹ́ ìyàwó fún Muhammad sallallahu alayhi wa sallam. Òun náà ni ìyá wa Aisha radiyallahu anha, àwọn ni wọ́n gba hadith yìí wá. حديث من الله أن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يعجبه التيمم في تنعله وترجله وطهوره وفي شأنه كله. رواه البخاري ومسلم. حديثي يلا وعائشة هنا نوضع حديثي لا تدعو إن شاء الله ونبي محمد صلى الله عليه وسلم. Wọ́n sọ wípé kánà Rasulullahi sallallahu alayhi wa sallam alójúṣe ọlọ́run ọba tẹ́rí yu'jibuhu at-tayammum. Ìmọ̀ ń dùn mọ́ nínú, ìmọ̀ ń gbọ́lá fún at-tayammum kéèyàn máa ṣe gbogbo nǹkan lọ́tún ní ọ̀tún, kéèyàn máa bẹ̀rẹ̀ nǹkan láti ṣe nǹkan kéèyàn máa ṣe ní àti ọ̀tún. Òun náà wá rí bó ṣe ó máa ń dunnú, ó máa ń gbọ́lá fún yìí. Òun náà tún wá rí ìyá wa ṣàlówó ìyá lẹ́bi fún wa, ó ní fi ìtànà òòlì sáré-sọ àtàlá tó wáyé kíyàn tó bá fẹ́ wọ bàtà lásán á wọ pẹ̀lú ẹsẹ̀ ọ̀tún ni. Wàtàrọ̀ júlì yìí kódà bóyá sí kó fẹ́ ya ohun rẹ̀ lásán á bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún. Wàtòhúrì yìí tó wá tún fẹ́ ṣe ìmọ́ra ìmọ̀ kó jẹ́ sí pé ìmọ́ra ti alálùwàlá ni àbí ti oní ìwẹ̀ ni a bẹ̀rẹ̀ láti abala ọ̀tún. Wà fi sha'nihi kulli, ní gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀, ní gbogbo àwọn ìṣesí rẹ̀ tí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún ni. Hadithi yìí àwọn ẹ̀kọ́ oníranran ló kún nínú hadithi yìí tó yẹ kí wọ́n bá ronú sí àáfimọ̀ wípé ẹ̀sìn wa ẹ̀sìn tó yẹ sí pé ó pàtàkì kí ẹ máa ṣe nǹkan ní ọ̀tún lọ́tún ni. Bó ṣe jẹ́ sí pé hadithi yìí nínú àwọn hadith tàbí mọ ọmọ pàtàkì àwọn ìyàwó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní
torí nínú àwọn lọ́wọ́ sọ pé nínú àwọn ìṣesí rẹ̀ tó yẹ sí pé ẹlòmíì tó wá jára àtà lè mọ̀ wọn látàrí pé àwọn jọ ń gbélé wọn jọ ń sùn wọn jọ ń jí náà fi mọ̀ wípé nǹkan báyìí o ànábì mọ̀ ṣe kí nìyẹn o ó máa ń nífẹ̀ẹ́ sí i náà fi ní yu'jibuhu ó máa ń dùn mọ́ nínú ó máa ń ṣe ń lè mọ̀ ó máa ń yọ́nú sí kí ẹ máa lo kí ẹ máa gba ọ̀tún ṣe nǹkan. tó ń túmọ̀ sí pé ìmọ̀ gba ọ̀tún ṣe nǹkan nínú àṣà tó jẹ́ sí pé àṣà ìsìláàmù tó pàtàkì púpọ̀ ni ló fi jẹ́ sí pé àtàbá pàtàkì ìsìláàmù ibi fọlọ́wà yìí pàtàkì rẹ̀ tó ni à á mọ̀ wípé àṣà aláṣàwọ̀ tó máa wu ẹni tó bá ń pera rẹ̀ ní mùsùlùmí bó ṣe jẹ́ sí pé nílẹ̀ Yorùbá náà aláwọ̀ àṣà lóríṣiríṣi ṣùgbọ́n nínú òfin Ọlọ́run ọba àṣà tí ò bá ti tako ẹ̀sìn àwa ló wọn bá wọn ṣe ni ṣùgbọ́n àṣà tó bá ti ṣe kí ni tó bá ti tako ẹ̀sìn kò sí bó ṣe léwu ibi tó ti wá tó a máa gbé ọlá fún ẹ̀sìn a máa gbé ọlá fún ẹ̀sìn ju àṣà tó tako ẹ̀sìn lọ. tọ́ba wọ àwọn àwùjọ míì sìn àwọn òkà fún pé kí ẹ máa kí ni ò kí ẹ máa fi òṣì ṣe nǹkan tó wá wù ẹ́ o lè fi jẹun tó wá wù ẹ́ o lè máa fi ṣe nǹkan rẹ pé wọ́n rẹ̀ ní rí sí aburú pé kí ẹ máa lo òṣì fi ṣe nǹkan. ṣùgbọ́n nínú òfin tọ́lọ́run subhanahu wa ta'ala wọ́n yẹ pé nílẹ̀ Yorùbá gan àwa náà pàtàkì kí nìyẹn o àwa náà pàtàkì kí ẹ máa fọ̀tún ṣe nǹkan. ṣùgbọ́n rẹ̀ tí ó gba àwọn kan tún lè láwọn àdìọ́kàn míì tó burú sí àwọn nǹkan yìí. so àdìọ́kàn yìí kan ló wà tó túbọ̀ sí kí lóòótọ́ ti ìsìláàmù ló yẹ kí á tẹ̀lé. so ilé túmọ̀ sí pé nǹkan yóò ṣe pàtàkì púpọ̀. so tó wá ní pé ànábì nífẹ̀ẹ́ sí nǹkan kí ẹ máa ṣe nǹkan tí wọ́n fi yu'jibuhu àtàwọn afáǹtù èyí tó pọ̀ nínú àfáàná nípa pé kí nìyẹn ó máa ń dùn mọ́ nínú ó máa ń nífẹ̀ẹ́ sí kí ẹ máa ṣe kí nìyẹn o kí ẹ máa ṣe nǹkan lọ́tún lọ́tún. táwa lọ wọ̀ àfáwọ̀ àgbà ní Sheikh Islam Taymiyyah rahimahullahu ta'ala nínú àwọn àfá àgbà tó yẹ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ọjọ́sìn fún wa ni. torí pé tó wá ti lè mú Ọlọ́run ọba subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ sí nǹkan àbánàbí ẹ̀ ló nífẹ̀ẹ́ sí nǹkan náà ti di ìjọsìn automatically nìyẹn. torí bàtà sáfà àgbà nìkan ṣe kí yẹn tán fún wa ní definition ìbáàdà pé kí là ń pè níjọsìn kí náà pé wọ́n ní pé kí nìyẹn kullu ma yuhibbu Allah gbogbo nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ti yọ́nú sí wọ̀yẹ̀rùbọ́ọ̀wù àbótí ẹ̀dùnmọ́ nínú pé ẹ̀ ń ṣe nǹkan yìí minal aqwali wal a'mali nínú àwọn iṣẹ́ ni o àbí nínú àwọn ọ̀rọ̀ ni o àbí nínú àwọn nǹkan tó yẹ kí nìyẹn wà gbọ́ ìròyìn tó pamọ́ ni nǹkan tó hàn ní wà gbọ́ àgbà àti àbí ìròyìn pé kí nìyẹn o àbí nǹkan tó ti kó pamọ́ so eléyìí ní definition ìbára so eléyìí túmọ̀ sí pé ẹni tó wá ń lo ọ̀tún náà ṣe nǹkan lára pé òun fi ń tọ́ka òun fi ń kọ́ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni yìí ṣe kí nìyẹn o ó ti ń ṣe ìjọsìn nìyẹn bí ẹni tó fẹ́ jẹun tó fọwọ́ ọ̀tún jẹun sí ó ti ń kọ́ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu nìyẹn bí ẹni tó fẹ́ mú mi tó ẹ kó kí nìyẹn o tó fọwọ́ ọ̀tún mi ó ti ń kọ́ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó kò wá sẹ́ni tá a lè jọ tá a lè fi ṣe oúnjẹ láì fi jẹ́ ní pàtàkì láwùjọ àti ká kí nìyẹn ká jọ ìṣẹ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí Ọlọ́run bá sọ fún wa Ọlọ́run bá yí laqad kana lakum fi rasulillahi uswatun hasanah Ọlọ́run ké gbogbo àríkọ́ṣe dáadáa ó ti pè sára lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi wasallam so táwa lè jọ tó lè mú aṣọ ilé láti àlùkìyàmù ju ká jọ ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ so hadith yìí àwọn àríkí ànábì Muhammad sallallahu kí ni ó máa ń dùn mọ́ nínú ó máa ń yọ́nú sí kí ẹ̀mọ ìkíni kí ẹ̀mọ gba ọ̀tún kí ẹ̀mọ fi ṣe nǹkan peter náà ó lè yìí òun náà wá kò kí ni kò ṣe òun náà wá ń kọ́ wa ní pípa àwọn ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ peter náà ó lè yìí tó wá ń wọ bàtà lásán bàtà tó kéré jù àwọn ipò òun kọ́kọ́ ti ẹsẹ̀ ọ̀tún bọ́ọ̀lù bàtà kóun tó wọ ẹsẹ̀ ti ẹlẹ́ẹ̀kejì wàtàrọ̀ júlì yìí kódà pé yẹ sí pẹ́ẹ́nà sọ̀tàn tó bá ń ya irun rẹ̀ àbóṣe kí ni àbó ń ṣe irun rẹ̀ náà ni a rí pé òun bẹ̀rẹ̀ láti apá ọ̀tún kó tó yẹ kí ni kó tó bọ́ sí apá òsì. ó ní wàtọ̀húrì kí ni wàtọ̀húrì tó wá ń ṣe ìmọ̀ra náà bóyá ó fẹ́ ṣàlù àlá ni á bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni á bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún bí àwọn gbàgbọ́ tó yẹ fọwọ́ méjì ní ìsìn tó yẹ pé ọkọ̀ fọwọ́ ọ̀tún kó tó fọ ọwọ́ òsì ó túmọ̀ sí pé ibi tí àdìsí tó ti jọ mọ́ àlàyé tọ̀hárọ̀ àlàyé ìmọ̀ra tí ń bá bọ̀ látẹ̀yìn náà ni pé táwa fẹ́ ṣe tọ̀hárọ̀ táwa fẹ́ ṣe ìmọ̀ra
a rí wípé àgbàṣe àgbà ọ̀nà ọ̀tún ni a ti bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀lú apá òsì. So wà fi ṣáàdì ìkúlẹ̀ gbogbo gbèsè ayé rẹ̀ sallallahu alaihi wasallam ṣe nǹkan a rí pé òun ṣe pẹ̀lú kí nìyẹn o pẹ̀lú òun gba ọ̀nà ọ̀tún ṣe nù. tó wá wo hadith yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ la máa rí mú kọ́ níbi hadith yìí. Nínú ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tá a máa rí mú kọ́ òun náà ni wípé máa ṣe nǹkan lọ́nà ọ̀tún nínú nǹkan tó yẹ sí pé ìsìlámù pàtàkì yẹn púpọ̀ ni. táwọn lọ wo hadith sí sọ̀hábà yìí ọmọ kékeré yìí ṣe Zayd ibn Abi Salama radiyallahu anhu kọ́ ni orúkọ ọmọ Abu Salama tí àwọn sọ̀tàn padà fẹ́. ọmọ yìí àti àwọn sọ̀tàn tó kíyàn tó fẹ́ Ummu Salama Ummu Salama yìí rẹ̀ tó ti lọ́mọ tẹ́lẹ̀ tó wá mú ọmọ rẹ̀ yìí náà ọjọ́ ń gbọ́dọ̀ àwọn Muhammad sallallahu alaihi wasallam. tó àtọ́mọ yìí wá ń jẹun lọ́dọ̀ àwọn sọ̀tàn tó ń jẹun. àsọmọ ekele ó wá kí ni ó wá ń jẹun káàkiri ẹgbẹ́ ó kàn wá ṣàmú èyí ó lè mọ jẹun tó wà wájú rẹ̀ àwọn jẹun lọ́dọ̀ ní ìtọ́jà tí ó yẹ lákàn mọ jẹun jẹ kò ní kí ni kò ní mọ jẹun ní wájú rẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n sọ fún àwọn ẹgbẹ́ yá gulam sallallahu alaihi wasallam ẹwu ẹ̀kọ́ àrùn sallam tó tún wá sí pé ànábì máa ń láàánú àwọn kéèké lójú ó ní yá gulam àwọn ọmọ kékeré yìí fúl oye kí ni kọ́kọ́ sọ bismillah kọ́kọ́ sọ bisimilayi wákùn biyaminik tó wá sọ bisimilayi tó máa ṣe kí nìyẹn ò jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún. àdébí ló ń sọ ọmọ kékeré lásán ẹni wọ́n ti pé àní máa fọ ọmọ ẹlẹ̀ tó wá ṣe kí nìyẹn tó wá ti ń lo ọwọ́ òsì. a máa ètò mọ́ kọ̀rẹ́tì rẹ̀ níbi àtúwá dàgbà ó lè padà yí padà. nínú àdáwọ̀ nínú ìgbésẹ̀ bá ti ń lò láti kékeré kí ìwà ètò yí padà ó máa ń mẹ́rin lára dàgbà ni. táwọn ọ̀pọ̀lọpọ̀ àìlú rẹ̀ kan lọ́wọ́ sí láti mọ fi jẹun àmọ́ ń lò láti mọ fi mu ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń bẹ̀rẹ̀ lágbàlagbà ọmọ ń bẹ̀rẹ̀ láti kékeré náà ni so àwọn máa kọ̀rẹ́tì wọn pé àfọwọ́ ọ̀tún jẹun so á lè fi mọ́ lára pé no ọwọ́ ọ̀tún yẹn kí ni ẹ̀rù lèyàn fi máa ń jẹun àtẹnu àyẹ̀ tẹ́ pé yẹn náà mọ̀ fẹ́ pé ọwọ́ òsì yẹn máa ń lò láti fi ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ wọn èyí tẹ́ pé wọ́n ti gbọ́ ẹ̀fì ṣẹ̀rí ààyè tí wọ́n fẹ́ jẹun kí ń lọ́wọ́ òsì náà wọ́n lè mọ lọ́wọ́ òsì fi kọ̀ọ̀kan o látàrí àwọn ti mọ ọlá ṣùgbọ́n àwọn ti pẹ́ ti gba àgbóhùnfin ẹ̀sìn yé ọ̀padà ti mọ̀ pé tọ́ba ti fẹ́ jẹun àwọn fẹ́ mu àmọ́ èkí nìyẹn o àmọ́ ń jẹun àmọ́ mu pẹ̀lú ọwọ́ ọ̀tún mi. àwọn ìwà ń kọ lẹ́kọ̀ọ́ pé yàgùlá sábìlá wọ́n wọ́n kékeré yìí kápọ́ dárúkọ ọlọ́run ọba náà kó tó jẹun wọ́n kún ibi ẹ̀mí èrè tó wá ti wá dákọ̀ ọlọ́run àtàn mọ́ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ àlọ́ tó wá dá lé sí rẹ̀ àwọn tó wá kékeré wá kún mímọ ẹ̀ líìkì tó bá wá ń jẹun náà máa jẹun níbi oúnjẹ tó wà níwájú rẹ̀ ni ṣùgbọ́n máa ti kí ni kó wọ́n á rọ kí ká bọ́ kó wọ́n jẹ́wájú ilé tó lé nínú àwọn ẹ̀kọ́ tó yẹ sí pé agbọ́dọ̀ kọ́ ìmọ̀ para wa ni ìmọ̀ fún àwọn ọmọ náà ni. so hadith yìí ń tọ́ka sí fún wa wípé kí wọ́n fẹ́ jẹun ìyẹn máa ń jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún ni mo lè yẹ sí pé padà tó rí ẹ̀rí mi náà tó yẹ sí pé ó wá látàrí kí ẹ máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún sọ pé lọ́gọ́rùn-ún àfáà ni wọ́n gbà pé hadith yìí pé kò ní ẹsẹ̀ ńlẹ̀ pé hadith tí ò ní àlàáfíà tó ní ṣùgbọ́n hadith àti tó lálàáfíà wọ́n ti tó wa kúrò níbi hadith tí kò ní àlàáfíà. sọ ilé túmọ̀ sí pé àìmọ̀ bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún nínú àwọn nǹkan tó yẹ kó ṣe pàtàkì ni kódà kó ẹ̀ta mẹ́jọ náà ní gbogbo nǹkan wa ká mọ̀ wípé à ń bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún ni. lábẹ́ eléyìí náà wá rèé àwọn àdìsẹ́lẹ̀ ọ̀sán sáláfì yẹn ó máa ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún ni wàfi sáàni yìí kò lè kò kí yẹ kó máa ń ṣe kí ni ẹ̀wọ́ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ṣàlá àbí tó bẹ́ ṣe lọ́yọ́gbà tó bẹ́ yarun ẹni gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ni. bọ́ọ̀lù ajá fẹ́ lo hadisi pẹ̀lú àwọn ẹ̀rí míì tó wá pé tí a fẹ́ wọnú tọ́ílẹ̀tì ìyá ṣe kí ni ẹ̀ o ìyá wọ pẹ̀lú ẹsẹ̀ òsì tí a fẹ́ jáde ìyá gbé ẹsẹ̀ ọ̀tún jáde inú mọ́ṣáláṣí ìta fẹ́ wọnú mọ́ṣáláṣí ẹsẹ̀ ọ̀tún ẹ̀kí nìyẹn o la máa ń do wọnú mọ́ṣáláṣí tá a fẹ́ jáde a máa gbé ẹsẹ̀ òsì wọnú mọ́ṣáláṣí a sì rí ẹ̀rí pàdé mọ̀ṣáláṣí kí nìyẹn o ó máa ń fi ẹsẹ̀ ó máa ń ṣe nǹkan lọ́tún àmọ́ pé àwọn àlàyé yìí kò takora wọn Imam Nawawi rahimahullahu ta'ala àbí Imam Taqiyuddin bàtà ń sọ̀rọ̀ lórí hadith yìí wọ́n ní pé hadith tá a rí yìí
huwa aamun makhsus. wọ́n ní hadithi ààmù ní nǹkan tó jẹ́nẹ́rà ní gbogbo nǹkan àlẹ́bí sọ̀tọ́lá ló máa ń fi ọ̀tún ṣe ṣùgbọ́n makhsus náà tó wá ní wọ́n tún yọ àwọn nǹkan náà kúrò nínú rẹ̀ lóòótọ́ wọ́n bẹ̀rù nǹkan rẹ̀ pẹ̀lú ọ̀tún ṣùgbọ́n nínú rẹ̀ náà a tún yọ nǹkan míì kò kí nìkan tó yọ kúrò òun náà gbé àwọn nǹkan tó yẹ sí pé ó jẹ́ bí ìdàkejì nǹkan tá a kọ́kọ́ sọ yẹn bóyá lápèjúwe èèyàn wẹ̀wù ń sìn ní ìdàkejì kéèyàn wẹ̀wù kéèyàn bọ ẹ̀wù so tẹ́lẹ̀ wẹ̀wù tẹ́lẹ̀ wọ̀wù tẹ́lẹ̀ wọ ẹ̀wù lápèjúwe èèyàn á wọ kọ́kọ́ wọ apá ọ̀tún kéèyàn tó wọ apá òsì bọ̀ká ní pé èèyàn fẹ́ bẹ́wù ni nínú ẹ̀kọ́ ṣẹ̀rí àlọ́dún méjì yẹn o èèyàn kọ́kọ́ bọ láti apá òsì so nǹkan tí wọ́n ń sọ fún wa yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì bóyá èèyàn wọnú tọ́lẹ̀tì ni èèyàn á gbé ẹsẹ̀ òsì wọnú tọ́lẹ̀tì ni wọ́n tí wọ́n fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún lẹ̀ kí èèyàn máa gbé jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí náà wọnú mọ́ṣáláṣí èèyàn á kọ́ gbé ẹsẹ̀ ọ̀tún wọlé sáré wọnú mọ́ṣáláṣí bó tí wọ́n fẹ́ jáde èèyàn kí nìyẹn o èèyàn á gbé ẹsẹ̀ òsì jáde so àwọn àdìsí yìí kò ṣe kí nìyẹn o kò tako ara wọn gbogbo ẹ̀ náà ó ń tọ́ka sí pé nǹkan ẹyọ kan náà ni gbogbo ẹ̀ náà ló ṣe ń sọ fún wa so nínú eléyìí láti lọ mọ̀ pé hadithi tó wá yìí tó fi ń tọ́ka sí fún wa pé àwọn nǹkan tó wáyé sí pé a ti mọ̀ wípé àwọn nǹkan a fi ń ṣe àpọ́nlé a fi ń ṣe àpọ́nlé a rí àbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún pé yẹ sí pé àṣà ìsìláàmù rẹ̀ fẹ́ fún pàtàkì rẹ̀ fún wa tó yẹ sí káwa náà pàtàkì rẹ̀ ju bó ṣe ju Islam ṣe pàtàkì rẹ̀ lọ tó ń túmọ̀ sí pé a máa rí pé àwọn àṣàṣẹ́pá níyì tábà ń tẹ́ láti máa practice rẹ̀ kódà àwọn ẹlòmíì tó yẹ sí pé wọ́n kì í ṣe ẹlẹ́sìn wa gan tó bá rí pé àwọn practice rẹ̀ àwọn náà lè padà mọ pàtàkì rẹ̀ lọ́jọ́ kan. lápèjúwe nǹkan kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí nínú àwọn ìlú tó jẹ́ ìlú Islam ni ẹnìkan wá lóhùn lọ́bẹ̀ ó ṣàlọ́ ṣe kankan bẹ́ẹ̀ náà tó kì í ṣe mùsùlùmí ṣàwọn látàwọn europe country àbáwọn lóyìnbó ẹ̀ṣá sọ tó wá lọ sílùú wá lóhùn wà ní Islamic country yẹn ó wá lóhùn ti ń lo bí 20 days àbí days kan mẹ́ta ó láti lóhùn ti dé bẹ́ẹ̀ àwọn hòtẹ́ẹ̀lì wọn ó ní wọn kí ni wọn máa ń fi ṣáwá àwọn kan tẹ́ẹ̀fù wọn ṣe ìmọ̀ra omi káyà ní kébí wọn máa ń fomi sí tọ́lẹ́ẹ̀tì wọn tí a fi lè wọn fi ṣe ìmọ̀ra tẹ́ẹ̀ wá tọ̀ nígbẹ́ ẹ̀yà àgbẹ̀ni a fi wọn ṣe ìmọ̀ra ó wá lóhùn ti ń lo kínní fún bí 20 days àtúntò tí wọ́n lò bí 20 days yẹn ó sì wà mẹ́ o ó wá ní pé bóun ṣe ń fìlì pé òun ìgbé kínní ìdá náà pé kí èèmọ̀ fún mi ṣe ìmọ̀ra tó wọ́n lọ àwọn pípà làwọn máa ń lò òyìnbó ní o fẹ́ káwọn olùdarí wọn ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ náà lójú pípà làwọn máa ń lu àwọn pọ̀tó tí wọ́n wà nílùú tó ti wà ní Islam yẹn pé bóun ṣe ń lo omi yẹn òun wáyé pé kínní ń jẹ́ kí èèyàn máa fìlì dáadáa ju kí èèyàn máa lo pípà lọ tó túmọ̀ sí tó bá dé ìlú àwọn ọgbọ̀n wa lọ́wọ́ fún ẹjẹ́ káà náà mọ̀ fi omi sí tọ́lẹ́ẹ̀tì wa ẹ wò ó so ẹ̀kọ́ Islam lélẹ̀ tẹ́wọ́ ti fi rẹ̀ ẹ̀fọ́ ẹjẹ́ á máa lo omi tí ò bá sómi olè ló pépà náà ti gbò gbé sí ayé wọn ó yàgbẹ́ pépà ó tọ̀ ẹlòmíràn tẹ̀ kí ń ṣe kankan náà tẹ̀ sọ́ di tiwọn so ẹ̀kọ́ tẹ́pà wò pàtàkì òun tó wá padà wá wọ́n ló padà wá mọ̀ pàtàkì àwọn táwọn wá ń gbé pé àwọn ẹ̀yìn rẹ̀ àwọn ti lọ wọ́n ṣe kínní àṣewọ̀n lọ́bì kankan náà kò sẹ́kọ̀ọ́ Ìsìláàmù lára wọn. àwọn nígbà máa bọ́ àfáà pé ẹ̀yin àfáà ká máa sọ ẹ̀sìn báwọn èèyàn máa sọ fún ẹ pé ẹ̀wọ̀n sọ̀rọ̀ tọ́ àárọ̀ ẹ̀yin ò lọ sínú òṣùpá ni àwọn ìwé sọ sínú òṣùpá fọ́ọ̀yà lọ ní òṣùpá. gba àwọn tán lọ ní òṣùpá bó tẹ̀ pé aráàlú sọ pé wọ́n lọ náà nínú wọn náà tó ń jára wọn pé wọ́n dẹ́nu òṣùpá yẹn gan náà so àwọn tó láwọn lọ ní òṣùpá náà mọ̀ wípé àṣomi ṣe kí ni ó ṣe pàtàkì kí ẹ máa lò ó fún mọ́ra ju pépà lọ. so Islam yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó dẹ̀ kí ó yẹ ká pàtàkì ẹ̀kọ́ tí Islam kọ́ wa tábà pàtàkì rẹ̀ ẹni tó fẹ́ pé wọ́n lọ ní òṣùpá òun rèé kò lọ ní òṣùpá ẹ̀kọ́ la tún kọ́ náà kò tún bá wa kọ́ ó kù fún nǹkan méjì so àti ìtàwọn táwọn òṣèlú lọ ṣùgbọ́n àti ìṣàlàyé ọ̀rọ̀ ìṣèfúnra wa àdàwí pé tó ní ẹ̀sìn yìí wọ́n bú samawati wal ard ọmọ tẹ́gbẹ́ ló ní sánmà àtìlẹ̀ yìí tóbi tó wáwù kan dé bẹ́ẹ̀ wọ́n sì wà lábẹ́ tátà lábẹ́ ọlọ́wà lọ sọ̀hánà náà náà sì wà tó ẹni tó wá ní òfin làwọn wá ń ka òfin ẹ̀ fúnra wa yóò túmọ̀ sí pé kò jọra wọn so ilé ìtọ́wọ́ túmọ̀ sí kankan ó túmọ̀ sí pé àwọn àtàjọ pé Islam kọ́ wa àwọn ọ̀nà mọ́ sọ pé ká mọ́ ti jú àti ìrẹsì Islam máa kọ́ wa
tó ayé sí pé nǹkan tó yẹ sí pé nǹkan dáadáa wọ́n yẹ pé Islam ò ní kọ́ wa ní nǹkan tó jẹ́ nǹkan dáadáa lọ. So lábẹ́ ilé òun náà láti mọ̀ wípé ìmọ̀ra rẹ̀ ó ṣe pàtàkì. So kí àwọn máa ṣe kí àwọn máa gba ọ̀nà ọ̀tún ṣe nínú àwọn nǹkan tó yẹ sí pé ó burú jáì púpọ̀ ni. Kódà máa padà rí ìjọ láwọn àwùjọ tó yẹ sí pé kìíní yóò fi rẹ́ kọ́ mọ̀ tó yẹ sí pé ọmọ kì í ṣe àtọ̀ láàrin ọ̀tún tó sì. Àwọn ọ̀rẹ́ nínú ẹ̀kọ́ síláàmù kọ wá tí a wà lọ tọ́lẹ́tì ìsìn. Ẹ̀kọ́ síláàmù náà ti ọwọ́ ọ̀tún ni wàá lò fi kí ìyẹn o. Ọwọ́ òsì ni wàá lò fi ṣe ìmọ̀ra nínú tọ́lẹ́tì. So ẹ̀kọ́ síláàmù kọ wá nìyẹn. Tẹ̀tọ̀ wọ́n máa pẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀ ìṣàmà padà ló fún nǹkan míì. Kódà ní àwọn ọ̀rọ̀ bíi ọdún tí ò tí ì pẹ́ púpọ̀ mẹ́ta padà rí pé tọ́sọ pé bóyá àwọn èèyàn kan kú láwọn ìlú kan látàrí pé àwọn tó ẹ́ pé wọ́n ń ṣètò oúnjẹ níbẹ̀ yẹn wọn kì í ṣe kíyẹn wọn kì í ṣèmọ́tótó ọwọ́ wọn. Ọwọ́ tó bá gbé ọtọ́ lẹ́sìn pé wọ́n ọ̀tún ìwò náà máa tún lò láyé ojú yẹn o láti fi ṣe ń jẹ fáwọn èèyàn tẹ́ta padà wá pé wọ́n láwọn èèyàn kan kú láwọn táìmù ìgbà yẹn. Tó ń túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ máa mójútó ìmọ̀ra. Tẹ́ bá mójútó ara rẹ̀ sì yẹn á mọ̀ pé ìgbà tí wáyé kéèyàn lo ọ̀tún èèyàn á lo ọ̀tún ọ̀tún yẹ kéèyàn lo òsì èèyàn á gbìyànjú láti ṣe kí nìyẹn o láti lo òsì. So eléyìí ó túmọ̀ sí pé àìsàn tó pàtàkì ni kí ẹ̀wọ̀n kí nìyẹn o kí ẹ máa ṣe ìmọ̀ra pẹ̀lú kí ẹ máa ṣe ìmọ̀ra. So ìwà ṣe ìmọ̀ra yìí náà rèé sì èèyàn á bẹ̀rẹ̀ láti ọwọ́ ọ̀tún lápòjú náà fẹ́ ṣàlọ́ láǹsì tó wáyé débi kí àwọn kan kó nídìí kí ẹ̀wọ̀n kan bẹ̀rẹ̀ látọwọ́ ọ̀tún bí ru ọwọ́ èèyàn kọ pé ọkọ̀ fọ ọwọ́ ọ̀tún kí ẹ̀ tó fọ ọwọ́ òsì. Tí wọ́n fẹ́ fọ ẹsẹ̀ náà èèyàn pé ọkọ̀ fọ ẹsẹ̀ ọ̀tún kí ẹ̀ tó fọ ẹsẹ̀ òsì. So ẹ tó wá ṣe pé ó wá lè ṣe àlọ́ àlá nínú àwọn mọ́ṣálà tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí náà nìyẹn o. Tí wọ́n fẹ́ ṣàlọ́ àlá tó wáyé pé wọ́n lọ bẹ̀rẹ̀ àlọ́ àlá yẹn láti ọwọ́ òsì tí yóò bẹ̀rẹ̀ látọwọ́ ọ̀tún kọ ọ̀gọ̀ èyí tó pin ilẹ̀ lọ́rọ̀ àwọn àfáà tó kó náà lọ́wọ́ àfáà sọ òun náà ní pé àlọ́ àlá rẹ̀ ní àlàáfíà o ṣùgbọ́n ó kàn pé kò sí nǹkan tó lọ́lá ni ṣùgbọ́n àlọ́ àlá tó ṣe yẹn àlọ́ àlá yẹn ní àlàáfíà. Kódà Imam al-Muwaffaq tó ṣe Al-Mughni àwọn sọ pé la na'lamu fi khilafan wọ́n ní àtẹ̀léwọ̀ àti ẹ̀gbọ́ pé ẹ̀kan ya pẹ̀lú lé lórí pé ẹni tó wá ṣàlù àlá bọ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún apá òsì ló ti bẹ̀rẹ̀ àlọ́ àlá tó ṣe yìí kí nìyẹn ó ní àlàáfíà tó dẹ̀ tí o lè fi kírun. Ṣùgbọ́n àwọn fún pé òfin nǹkan tó lọ́lá lẹ̀ ó lọ fi ṣe nǹkan tí ò lọ́lá tó nǹkan tó ní ọlá. So eléyìí nínú àwọn àlàyé tó wà lábẹ́ hadith yìí ni ọ̀rọ̀ yìí. Nínú àwọn ọ̀rọ̀ tá a tún rí mú nínú ọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí Imam Nawawi rahimahullahu ta'ala bàtà wọn ń ṣàlàyé hadith yìí fún wa. Wọ́n ní pé hadhihi qa'ida wọ́n ní qa'ida yìí òpó yìí tẹ́ parí mú nínú hadith yìí mustamirra wọ́n ní a máa lọ gbére fún odò kan ni pé a máa lò láti kíni a máa lò gbére fún a máa bẹ̀rẹ̀ làwọn nǹkan tá a fẹ́ ṣe láti ọ̀tún fi shar'i nínú òfin wàyí ànàmọ kánà min bábi tẹkírímù wa tashrif torí pé nínú àwọn tó wá kó wà nínú àwọn tó wá kó sábẹ́ pé èèyàn fi ń ṣe àpọ́nlé ìmọ̀ àpọ́nlé ara ni àbí èèyàn fi ń ṣe iyì tara àbí tẹlómìn náà ni kàlóòsì sáà gẹ́gẹ́ ara ẹwọṣọ ìsìn àwọn pé awọṣọ wa pẹ̀lú apá ọ̀tún láti bẹ̀rẹ̀ wàtẹkùlímù àkọsù ṣáàrì pé abẹ́gẹ́ ìkànnà wa náà rèé sìn á rí pé àwọn kan gé apá ọ̀tún kátó bẹ̀rẹ̀ ti apá òsì wàtàrùjírù ṣáà alẹ́ ìpè tábẹ́ yarun náà wọ́n fẹ́ kó wọn náà ni ká bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún. Eléyìí náà ẹ̀kọ́ ni kó jẹ́ fún àwọn tó bá jẹ́ àwọn wíwáyẹ̀dẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá fẹ́ ṣe ń fún yàn nínú ẹ̀kọ́ òun náà ni pé kí wọ́n náà káì láti kí nìyẹn o láti bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún ni. ọ̀rọ̀ ìwé dáàlì àbáwọn nǹkan tó wá ṣe kí nìyẹn o tó yàtọ̀ sáwọn nǹkan tá a sọ yìí mimma huwa fi fi'lihi yustahabbu tayammum tó yẹ sí pé àwọn fẹ́ fún wa tó wáyé pé àwọn ẹ̀ka tá à ń ṣe yẹn arí pé wọ́n fẹ́ fún wa ká máa lo apá ọ̀tún níbẹ̀ so á gbìyànjú láti máa bẹ̀rẹ̀ nǹkan yẹn pẹ̀lú apá ọ̀tún. wọ́n ní wà á mọ̀ máa kana bi diddihi ṣùgbọ́n nǹkan tá a wá sọ fún wa wáyé pé awọṣọ ni ayarun ni àgbẹ̀kan tó wáyé àwọn tó wá jẹ́ pé tó wá jẹ́ ìdàkejì nǹkan yìí kí ìdàkejì kí yẹn bọ́ṣọ àjọpọ̀ alẹ́kọ̀ọ́ náà kí yẹn wọṣọ ìdàkejì náà kí yẹn bọ́ṣọ. Wọ́n wá ní àwọn ìdàkejì mẹ́ta sọ fúnra wa yìí o àmọ́ bẹ̀rẹ̀ òun pẹ̀lú òsì ni. Wọ́n wá ní gẹ́gẹ́ bí kàdúkú lè sàlá gẹ́gẹ́ bí kí ẹ̀mẹ́ wọnú tọ́lẹ́tì ń sìn èyàn ṣe kí ni o èyàn kọ́ mú ẹsẹ̀ òsì wọlé ni òní mẹ́sẹ̀ ọ̀tún wọlé kí wọ́n á ní àná mọ́ ń bẹ̀rẹ̀ pẹ̀lú apá ọ̀tún láà èèyàn gbófin ọlọ́run wáyé nìyẹn.
lóòótọ́ ló ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún ṣùgbọ́n àwọn ààyè kan wà tó yẹ sí pé òsì ló fi máa ń bẹ̀rẹ̀ látàrí pé àwọn ààyè rẹ̀ àwọn ààyè tó yẹ pé kò pàtàkì àwọn ààyè yẹpẹrẹ ni sọ́wọ́n ní ẹ̀rọ ìwọ̀n tọ́lẹ́tì ń sìn yá kí nìyẹn á bí ẹsẹ̀ ọ̀tún wọlé wal khuruj min al-masjid àbí ẹ̀ ń jáde láti inú mọ́ṣáláṣí náà ni àbí gbogbo àwọn nǹkan tó bá jọ àwọn nǹkan tí a sọ fún wa yìí yustahabbu at-tayassur fihi àwọn nǹkan tí a sọ fún wa tá a kà sẹ́yìn yìí fún wa o yustahabbu at-tayassur fihi wọ́n fẹ́ fún wa káyìí kí ni o ká mọ bẹ̀rẹ̀ òun pẹ̀lú apá òsì ni eléyìí ni àwọn àlàyé tí a lè rí mú níbi hadith yìí tó yẹ sí pé a fi mọ̀ pé ìsìláàmù yìí ẹ̀sìn tó yẹ sí kó pàtàkì ìbẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú apá ọ̀tún ni bẹ́ẹ̀ náà ó pàtàkì ká máa ṣe ìmọ̀ra ó yẹ kó pàtàkì àwọn nǹkan tó yẹ sí kó jẹ́ àwọn nǹkan dáadáa fún wa bọ́lá subhanahu wa ta'ala kó ṣe wá lọ́kàn náà tó yẹ pé a mọ̀ gbọ́wọ́ lọ́wọ́ bá àtọ̀nàbà Muhammad sallallahu alaihi wasallam tá a sì mọ̀ fi ṣiṣẹ́ ṣe kó wá gbé jìnnà sẹ́ni tó yẹ pé a mọ̀ gbọ́wọ́ lọ́wọ́ bá tí ò ní mọ̀ fi ṣiṣẹ́ ṣe kó ṣe wá lọ́kàn náà tó máa ṣe láyé al-qiyamah subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.